ìbà fọlọ́dùmarè, ìbà fọlọ́run ọba, ìbà fún adẹ́dàá, ìbà fún aṣẹ̀dá, ìbà o olódùmarè ìwọ la kí. Ọmọdé ni wá o, àtèmi àti gbogbo àwọn aláṣẹ àti olùbáṣiṣẹ́pọ̀ iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Ọmọdé là wá o, ànílé olódì kankan. Ìdí nìyí tá a fi ń kí gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní láti máa gbọ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, níbi gbogbo ibi tẹ́ bá ti ń láǹfààní láti máa wò wá tẹ̀sí ń gbọ́ wa. Ẹ ṣeun o. Ohun kan ni àwa ń tọrọ lọ́dọ̀ yín o, òun náà ni àwa sì ń wá kiri tí a sì fẹ́ kẹ́ ẹ máa ṣe fún wa, kì í ṣe ń tó le o. Ẹ̀yin ẹ ṣáà máa láìkì ẹ̀, ẹ máa share rẹ̀, ẹ máa pín káàkiri ìnìtumọ̀ nǹkan tá à ń wí. Ẹ jẹ́ káwọn èèyàn kí wọ́n gbọ́ nípa ètò yìí, ẹ jẹ́ kí wọ́n mọ̀ nípa iléeṣẹ́ yìí. Ẹ máa pín kiri o, kò dáa kéèyàn ya aládàáni kan jẹ. Àdáni kan jẹ ìmọ̀ ń fìyà jẹ nìkan yìí náà ni. Àbẹ́yìn ògbówe Yorùbá kan ni, ó ní bí àgbà tó bá dá oúnjẹ rẹ̀ jẹ fúnra rẹ̀ ìní ó sì rẹrù ara rẹ̀ délé. Ẹ ǹlẹ́ akíyín tológun tológun, akíyín tàlágbádá tàlágbádá, ẹ̀yin ẹ̀ṣọ́ akíyín o. Ẹ̀yin tẹ́ ń sọ ni lóru gànjọ́ àkí ẹ̀yin náà. Ẹ̀yin tẹ́ ń kẹ́ wa tẹ́ ń gẹ̀ wá lójúmọmọ nígbà tí gbogbo ayé lè rí náà rí yín, àtẹ̀yin tẹ́ ń kẹ́ wa tẹ́ ń gẹ̀ wá lọ́gànjọ́ òru nígbà tápá ti wẹ́ tẹ́sẹ̀ wẹ́, ẹ̀yin abìnrin ẹsẹ̀ méjèèjì lẹ́sẹ̀ rẹ́gẹ́mù rẹ́gẹ́mù, akíyín o, àgbèdì fún yín. A tún ti bọ́ sórí ètò lónìí inú. Ọ̀nà tá a gbà yọ lónìí ọ̀nà àrà ni. Èmi ọ̀rẹ́ yín, ọmọ yín, olólùfẹ́ yín Ọlátúndé Láwuyì Ògúnníran náà ló ń kí yín káàbọ̀ sórí ètò Akọni ilẹ̀ Yorùbá, àwọn akínkanjú. Lónìí a ó kúrò nílùú Ìbàdàn pátápátá, ibi tá a lọ ibi tó jìnnà díẹ̀ tí ò fi gbogbo ara jìnnà púpọ̀ ni. Nítorí pé ẹni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ náà bàbá la kú nílùú Ìbàdàn, a sì tún wà nílùú Ìbàdàn torí pé ọ̀rẹ́ ará Ìbàdàn ni. Akínkanjú ni, ṣùgbọ́n wọn ò tí ì jáde láyé o. Bàbá sì ń bẹ lálàáfíà. Bàbá tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí a pè ní bàbá, ṣùgbọ́n kò sí bá ṣe sọ̀rọ̀ nípa bàbá tá à ní sọ̀rọ̀ nípa bàbá. Nítorí náà ọmọ a sọ̀rọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n bàbá rẹ̀ a mẹ́nu bà lérèfé. Ẹni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ní pàtó ẹni kábíyèsí Olúfẹ́mi Ṣódehìndé. Ta ni Olúfẹ́mi Ṣódehìndé ń ṣe? Irú èèyàn wo ló jẹ́? Báwo ló ṣe jẹ́ akínkanjú? Yorùbá ní ìran àjànàkú kì í yàrá, ọmọ tí erin bá bí erin ní í jọ. Bàbá ńlá rẹ̀ Akíndélé Gbalẹ̀fà ó jẹ́ jagunjagun, akínkanjú ológun ni. Ó sì ja ogun ní ìgbà tí wọ́n ja ogun Òwu. Ó ja ogun yìí débi pé ó gba ìlú rẹ̀ lẹ̀. Èyí ni òyìnbó gbà náà tó tún jẹ́ ajíhìnrere ńlówó tó fi wò wípé Akíndélé Gbalẹ̀fà ìlú tó dálẹ̀ yìí ó yẹ kó ń fọwọ́ sí. Henry Townsend ni ló sì sọ ìlú náà lórúkọ nígbà tá à ń wí yìí. Orúkọ tó sì sọ ìlú náà ni Ìjú Gbalẹ̀fà, ní orúkọ akínkanjú ológun tó gba ìlú Òwu lẹ̀. Ìjú Ìgbàlẹ̀fà ó jẹ́ ara àwọn ìlú tí ń bẹ nínú Òwu ní Abẹ́òkúta. Abẹ́òkúta tá à ń wí yìí ṣe é mọ̀,
kọ̀mọ̀ jìnnà sí ìdí ìrókò ní ìpínlẹ̀ Ògùn, kì í ṣe Abẹ́òkúta o, mò ń sọ nípa Òwu Abẹ́òkúta, kò jìnnà sí ìdí ìrókò nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ìjú Ìgbàlẹ́fà. Olúfẹ́mi Ṣódẹ̀hìndé. Olúfẹ́mi Ṣódẹ̀hìndé. Bàbá yìí nígbà tí a bí ní ọjọ́ 23 oṣù kejì ọdún 1926. Bàbá rẹ̀ òní Kẹ́hìndé, nígbàtí ìyá rẹ̀ jẹ́ Jẹ́nẹ́tì aya Ṣódẹ̀hìndé. Gẹ́gẹ́ bí àwọn èwe nígbà náà àti gẹ́gẹ́ bí ìlú ṣe rí nígbà náà, Olúfẹ́mi Ṣódẹ̀hìndé wọ́n fi sílé ìwé, ó kẹ́kọ̀ọ́, ó mọ̀wé, ó sì jáde standard 6 kó tún tó tẹ̀síwájú. Ṣùgbọ́n ibi tí mò ń lọ ti ẹ̀kọ́ ọ̀hún, ibi tó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n jù nínú ìtàn ìgbésí ayé bàbá yìí tó fi jẹ́ akínkanjú, òun náà ni pé ńgbà tó dàgbà kí ló gbélé ayé ṣe. Lásìkò yìí tó sì wà láyé yìí, ẹ̀yin náà lè kà ó, ọmọ tá a bí ní 1926 títí di àsìkò yìí, bàbá ṣe é pé ẹ̀rìndínlọ́gọ́rùn-ún ni, ọmọ kékeré sì ni wọ́n. Olúfẹ́mi Ṣódẹ̀hìndé yìí, bàbá péré akọni àáfidà lálẹ́ garaga ni. Ọ̀pọ̀lọpọ̀ ibi ló ti ṣiṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì ti ṣiṣẹ́. Ẹ̀já mú ẹ̀kọ́ ilé yìí káàdì mú nínú ìwà rẹ̀. Olúfẹ́mi Ṣódẹ̀hìndé ó ti fìgbà kan rí ṣiṣẹ́ ní báǹkì àwọn àgbẹ̀ ní ọdún 1950. Olúfẹ́mi Ṣódẹ̀hìndé ó ti fìgbà kan rí jẹ́ alága Ọ̀tà District Council ní ọdún 1960. Ibi tí mò ń lọ gan-an ládé, ìgbà tó jẹ́ alága yìí, ńṣe ló bẹ̀rẹ̀ sí ní ṣoore, ńṣe ló bẹ̀rẹ̀ sí ní ṣàánú. Òun ló kó àwọn olóyè jọ tó sì bẹ̀rẹ̀ sí ní fún wọn lówó tásọ́rẹ́, owó tásọ́rẹ́, owó ẹ̀yin náà rí nǹkan fi àpò, èyí tí ọ̀sẹ̀ nìkan kan tó ti ṣerú ẹ̀ rí. Nígbà tó wà láyé orí àpèrè, ìgbà náà ló bẹ̀rẹ̀ sí ní mú àwọn akẹ́kọ̀ọ́ tí wọn ò rówó relé ìwé mọ́, ló bẹ̀rẹ̀ sí ní fún wọn lówó tán náà fi ń relé ìwé. Ọ̀pọ̀lọpọ̀ nú àwọn tó sì fún lógún owó ńgbà náà, tó fún lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ nígbà náà, wọ́n ti dè èèyàn ńlá lásìkò tá à ń wí yìí. Olúfẹ́mi Ṣódẹ̀hìndé ó fìgbà kan bá okòwò àti ọrọ̀ ajé wá sí ìlú Ìbàdàn. Ó kọ́lé sí ìlú Ìbàdàn, ó sì ń ṣiṣẹ́ ajé rẹ̀ lọ. Bẹ́ẹ̀ ló tún kó gbogbo ọmọ Ìbàdàn mọ́ra. Ó bẹ̀rẹ̀ sí ní ṣàánú fún wọn, ó bẹ̀rẹ̀ sí ní ṣoore fún wọn. Kò tiẹ̀ wojú owó, kò múlé ayé le, ó mú gbogbo rẹ̀ bíntín, ó sì ń ṣàánú fún wọn. Bàbá yìí nígbà tó yá, ó náà mọ̀ tí ẹ̀ ṣèṣèlú rí. Òṣèlú tiẹ̀ kì í ṣe bọ́ọ̀bọ́ ọpá o, kò ṣèṣèlú bọ́ọ̀bá o bù lẹ́sẹ̀. Ó náà gbégbá ààbò lásìkò ìgbà tí àwọn MPN, nígbà tí òṣèlú tó gbóná girigiri ní ọdún 1980. Aláàánú mẹ̀kúnnù ni.
olóore mẹ̀kúnnù ni, ẹni à ń sábà ìní fún mẹ̀kúnnù. Ọlọ́run sì wá ṣe é. Bàbá ó wá jẹ́ ẹni àkọ́kọ́, tàbí kí n sọ pé ọba àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ ní ìjú ìgbàlẹ̀fà. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti di olú ti ìjú ìgbàlẹ̀fà. Kábíyèsí o, kádé ọpẹ́ lórí, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba kó jókòó pẹ́. Kábíyèsí Olúfẹ́mi Ṣódẹ̀hìndé kì í ṣe èèyàn tó fẹ́ràn tara rẹ̀ nìkan. Irú èèyàn wo nìwọ? Kí lo ní tó wo wọ́mọ kankan? Kí lo ní tó ní àfiwọ́ nìkan sáá, àfiwọ́ nìkan sáá? Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára bàbá yìí. Inú kan àti ìfẹ́ sí ìlú rẹ̀ àti ìfẹ́ sí àwọn ènìyàn àwùjọ rẹ̀ ó gbédé ipò ọba. Ipò ọba sì rèé, kì í ṣe à ń fowó rà, orí ni gbé ní débẹ̀. Orí ló gbé bàbá yìí dé ipò tó dé. Orí ló sọ dẹni ńlá, orí ló sọ di àpèsìn. Ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn tá a bá ràn lọ́wọ́, orí wọn ò ní jẹ́ àmì títí tá a fi débi ire. Gbogbo àwọn tá a bá ṣe níkà, orí wọn ò ní jẹ́ àsùn títí tá a fi kẹsàn wá ọwọ́ wa. Ìlọ́jẹ̀ máa sọ pé ìwà wo ní ń bẹ lọ́wọ́ rẹ, ó kẹsàn rẹ o níjọ́ kan, bóyá lẹ́yìn ìgbà tó lọ́jọ́ bá dé tàbí kọ́ lọ́jọ́ tó dé. Má wàá pé bùkálẹ̀ fọmọ rẹ o, má pé bùkálẹ̀ fúnra rẹ. Ọba ṣe eré. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára kábíyèsí Olúfẹ́mi Ṣódẹ̀hìndé. Lẹ́ẹ̀kan sí lórúkọ gbogbo àwa iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa, a kí bàbá wa kábíyèsí Olúfẹ́mi Ṣódẹ̀hìndé, kádé pẹ́ lórí, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, kẹ́ ẹ pẹ́pẹ́pẹ́, kẹ́ ẹ gbó, kẹ́ ẹ tọ́, kẹ́ ẹ wà fún wa pẹ́ títí ká sì rí yín pẹ́. A ó máa lọ lọ́sẹ̀ yìí, àwa a ó padà wà lọ́sẹ̀ tí ń bọ̀. A bá yín níre, àwa náà wà á re. Ṣùgbọ́n o, ẹ má gbàgbé pé ẹ máa share ètò yìí káàkiri gbogbo ibi tẹ́ ẹ bá lè share rẹ̀ dé lórí ẹ̀rọ ayélujára. Ẹ máa like ẹ̀, ẹ sì máa subscribe sórí YouTube channel wa. Ire lójú owó rí, ire lójú yín ó máa rí. Ọlátúndé Láwuyì Ògúnníran lórúkọ mi. Níre níre là á sọ̀rọ̀ àtàrí. Ire o.